Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Èmi kì yóò ṣe aláìní. Nítorí pé mo dùbúlẹ̀ ní pápá ọkọ̀ tuntun, ó wá mú mi lọ sí ìhà omi dídákẹ́rọ̀rùn. Ó tu ọkàn mi lára. Ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Nítòótọ́, bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì jìjì ikú, èmi kì yóò bẹ̀rù nìkan. Àtùpàyé, àtùpàyé. Ìgbà tó ní pé lòun ti fẹ́ mú ẹ, lòun ti fẹ́ tú àṣírí ẹ̀ sí mi lọ́wọ́, ìwọ wá ní wọ́n lánàá òṣì. Let me tell you something. Mi ò ṣe idiot. Orí mi ò dẹ̀ dàrú. Are you okay? Are you mad or something? I will strangle you. Yeah, the point is, business could hold more. Ilé ìgbóná tí ò dá. Kí ni? Àǹtí mi ẹ tọ̀nà. Iná ìwọ. Ní sùúrù. Olú. Elédùn àjọ ká ní bí mo ṣe bẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni. Èmi ò ní ṣe kò sáìsì. Pé àwọn ìyá mi ni bẹ́ẹ̀ ni mo pariwo. Ẹgbẹ́ mi o. Ẹgbẹ́ mi o. Bí lóde máa kọrin tẹ̀lé igbe, oyin mo. Mi ò sí bá mo bá tíkẹ́ẹ̀tì. Anytime tí ọmọ yìí bá ti gbàdúrà fún mi, ọjọ́ yẹn àfi bẹ́ẹ̀ ni pé mo ṣògo owó ni. Kábíyèsí Ọlọ́run. Ó yá mo fẹ́ kí ẹ jẹ́ mi ní o. Ọkùnkùn bírímù wọlé. Àwọn ní àpótí ìtìsẹ̀ bírímù Elédùmarè. Èyí ṣe tí òun fi àfẹ́ agbára yìí dí mi ní ẹ̀rìn àjò àti iṣẹ́ ọwọ́ mi wò ó. Ilẹ̀kùn ìrìn àjò tí ó fẹ́ fi àkókò yìí rìn jèbù rẹ̀, àwọn olùgbẹ̀bẹ̀, Tanisa Tanija. Ránṣẹ́ sí àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀, sọ fún wọn pé ilẹ̀kùn ayé ti ṣe mọ́. Ilẹ̀kùn ayé ò ṣe mọ́. Ẹyẹ mẹ́rin mo máa ju bá o. Báwo bàbá wo, àwa sí ìbẹ́bẹ́ o.